Èyí ni ọ̀run ṣíṣí ti Ọjọ́bọ̀ ọjọ́ 21 oṣù kẹrin ọdún 2022 tí bàbá wa nínú Olúwa olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkórí ẹ̀kọ́ wa tòní ni má ṣe fi ìwà wara wá òkìkí. Má ṣe fi ìwà wara wá òkìkí. Bíbélì kíkà wa láòrí nínú ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 5 sí 13. Àkọ́sórí wa láòrí nínú ìwé orin Dáfídì orí 1 ẹsẹ̀ 1 tí ó kà báyìí pé ohùn kan sì ti ọ̀run wá wípé ìwọ ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Àlàyé bàbá wa ni èyí. Ọmọdékùnrin inú Bíbélì kíkà tòní tí ó fi oúnjẹ ọ̀sán rẹ̀ fún Jésù Kristi, a kò dárúkọ rẹ̀. Ènìyàn lè retí pé irú ọmọ bẹ́ẹ̀ tí ó ní ìfẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ láti pín oúnjẹ ọ̀sán rẹ̀ pẹ̀lú àwọn ènìyàn tó lé ní 5,000 láti jẹun lọ́nà ìyanu yẹ láti dárúkọ nínú Bíbélì. Ṣùgbọ́n Bíbélì dákẹ́ nípa orúkọ rẹ̀. Kì í ṣe òun nìkan. Ọ̀pọ̀ àwọn ohun èlò ọlá nínú Bíbélì ni a kò dárúkọ. Fún àpẹẹrẹ, ẹrúbìnrin inú ìwé àwọn ọba kejì orí 5 ẹsẹ̀ 1 sí 3 tí ó mú ìgbàlà wá fún Síríà, a kò dárúkọ rẹ̀. Ẹni náà tí àwọn ọmọ ẹ̀yìn rí pé ó ń lé àwọn ẹ̀mí èṣù jáde ní orúkọ Jésù ní Lúùkù orí 9 ẹsẹ̀ 51, a kò dárúkọ òun náà. Èyí sọ fún wa pé iṣẹ́ Ọlọ́run kì í ṣe eré ìje fún dídi mímọ̀. O kò nílò láti di gbajúmọ̀ láti jẹ́ ẹni pàtàkì kí o sì wúlò fún iṣẹ́ ìjọba Ọlọ́run. Nígbà tí mo bá rí àwọn ènìyàn tó ń jìjàdù pé kí wọ́n rí wọn kí wọ́n sì dá wọn mọ̀ ní gbangba nígbà tí wọ́n bá ń ṣe iṣẹ́ Ọlọ́run, ó máa ń yà mí lẹ́nu bí wọ́n bá mọ irúfẹ́ iṣẹ́ tí a pè wọ́n sí. Ìdí nìyí nínú Máàkù orí 1 ẹsẹ̀ 45, nígbà tí adẹ́tẹ̀ tí Jésù wòsàn ń lọ káàkiri, ó ń sọ fún gbogbo ènìyàn nípa ìwòsàn rẹ̀. Jésù kò lè wọ inú ìlú ní ojúmọmọ mọ́. Jésù mọ̀ pé òkìkí náà yóò dí òun lọ́wọ́ iṣẹ́ gangan tí ó yẹ kí òun ṣe. Nítorí náà, ó dúró di àṣálẹ́ láti ṣe iṣẹ́ rẹ̀. Nígbà tí o bá ka Máàkù orí 1 ẹsẹ̀ 10 sí 13, ìwọ yóò rí ọ̀kan nínú àwọn ẹ̀wù ìdánimọ̀ ní gbangba. Ní kété tí Ọlọ́run ti fi Jésù yangàn ní ìta gbangba, Sátánì gbọ́, ìgbà ìdánwò sì bẹ̀rẹ̀ fún Jésù lẹ́sẹ̀kẹsẹ̀. Ní Sámúẹ́lì kínní orí 13 ẹsẹ̀ 14, Sámúẹ́lì kéde pé Ọlọ́run ti rí ẹni bí ọkàn rẹ̀ láti rọ́pò Sọ́ọ̀lù. Lójú ẹsẹ̀ Sátánì gbọ́ èyí, ó bẹ̀rẹ̀ sí ní wá ẹni tí ọkùnrin náà ń ṣe. Ní Sámúẹ́lì kínní orí 16 ẹsẹ̀ 11, nígbà tí Sámúẹ́lì sọ pé ẹnikẹ́ni kì yóò jókòó títí Dáfídì yóò fi dé láti fi àmì òróró yàn án, Sátánì mọ̀ pé Dáfídì ni. Nítorí náà, ó gbé Gòláyátì dìde sí Ísírẹ́lì kí Dáfídì má lè mú àyànmọ́ Ọlọ́run fún ayé rẹ̀ ṣẹ. Dáfídì pa Gòláyátì, ó sì hàn gbangba pé Ọlọ́run yan Dáfídì, ó sì fẹ́ràn rẹ̀. Nítorí náà, Èṣù gbé Sọ́ọ̀lù dìde sí i. Àkókò ìdánwò sì bẹ̀rẹ̀ fún Dáfídì ní èyí tí ó ń farapamọ́ nínú ihò àpáta. Ní kété tí wọ́n bá ń kan sáárá sí ọ ní ojú gbogbo ènìyàn, Èṣù yóò sàmì sí ọ fún ìdánwò. Jẹ́ ọlọ́gbọ́n. Ọ̀kan nínú kókó àdúrà inú àdúrà Olúwa ni má fà wá sínú ìdánwò. Má ṣe ìyọnu nípa ìdánwò ìta gbangba. Ṣáà gbájúmọ́ iṣẹ́ tí Ọlọ́run fẹ́ kí o ṣe, kì í ṣe òkìkí náà. Kókó àdúrà: òkìkí máa ń pe àkíyèsí Èṣù. Sá fún un bí o bá ṣe lè sá tó. Òkìkí máa ń pe àkíyèsí Èṣù. Sá fún un bí o bá ṣe lè sá tó.